Bàbá mi ò jáwèrè. Bẹ́ẹ̀ni. Àwèrè àtàntì mi. Ṣé mo gbọ́dọ̀ mọ sá fún ọmọ ìyá mi ni? Láàjọra wa. Wọ́n fẹ́ pupa mo pupa. Ọjọ́ àgbẹ̀ nínú òrùn ni. Sọrí àlàyé rẹ̀ etí èmi ń fẹ́ ká ṣe rè ṣẹ́ni náwó rẹ̀. Àyè nà kò sí nǹkan ẹni ná ìnà bàbá. Ó ṣe ní. Ṣé mo gẹ́gẹ́ ṣe fún mi ọmọkùnrin? Ẹ dákun bó lè yín ṣe jẹ́ sí ẹ̀hún ní ẹ̀gbọ́n. Ẹlẹ́lẹ́ni ni mo ní ṣàánú mi nìkan bá mú débi torí apá mi ò ká. Ṣẹ́rí ẹ bá ń so ẹ bá mú wọlé ẹ mú gba báyìí ṣẹ́rí ẹ̀kan bẹ tí ẹ rí kankan tí mo kàn mọ́lẹ̀. Ṣáàjà lọ. Ẹ̀yẹ ṣe mọ́ bẹ́ẹ̀ àwọn gẹ́gẹ́ ẹ̀yẹ mọ́tẹ́lẹ̀ lọ ìrora àtọ̀wò yàwèrè àmúlọ. Ọ̀yìn ṣe wèrè. Ìfò orí rẹ̀ mẹ́bì kan. Sáàdá bá ń ṣe díẹ̀ díẹ̀. Ọlọ́sà jẹ́ ń bá bàbá ń lé. Ẹ káàsán lé o. Bàbá wo. Ẹ̀yin wo. Àwa ní o. Ń bọ̀ wẹ́ dákun. Èyí ti ètò àlejò kan bí ni o. Àwọn tí mo sì ní bí mo bá ti ṣe. Ẹ mọ̀ rọra bàbá. Ẹ káàsán. Ẹ rọra. Bàbá ẹ ṣàti ẹ̀jẹ̀ kọ́kọ́ rí mi. Ṣé wo ni ṣe sùúrù? Níbo lẹ́ ń lọ ẹ dákun? Ẹ mọ̀ bọ̀ bàbá. Ṣé. Bàbá ẹ ṣàánú mi. Mo ti rí ọmọ ìyá mi ni ọ̀rọ̀ rẹ̀ ò jágere mọ́ ni. A mọ̀ wíru ihò yóò mọ̀ wí. Kò yé mọ́. Èyí bẹ́ẹ̀ sì ṣe pé ṣé máa ń fa nǹkan ni. Kò yé mi bí kò fò ní sunlé kó mọ́fọ̀ lásán lé ni bàbá fẹ́ ṣàánú mi. Ó ti ya wèrè náà nù. Bàbá kí wàá là á ṣe sí báyìí. ń bọ̀. Kí ló kọ rẹ̀? Kí ló kọ rẹ̀? Amúrù ni. Amúrù. 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 Ṣé bàbá bí o ṣé bẹ́ẹ̀ ti ń pè é mọ̀? Àpẹẹrẹ pé yóò gbádùn nù. Nǹkan kékeré ní í ṣe. Alátìwọ́nrán. Bàbá mi ò jáwèrè. Bẹ́ẹ̀ni. Àwèrè àtàntì mi. Ṣé mo gbọ́dọ̀ mọ sá fún ọmọ ìyá mi ni? Láàjọra wa. Wọ́n fẹ́ pupa mo pupa. Ọjọ́ àgbẹ̀ nínú òrùn ni. Sọrí àlàyé rẹ̀ etí èmi ń fẹ́ ká ṣe rè ṣẹ́ni náwó rẹ̀. Àyè nà kò sí nǹkan ẹni ná ìnà bàbá. Ó ṣe ní. Ṣé mo gẹ́gẹ́ ṣe fún mi ọmọkùnrin? Ẹ dákun bó lè yín ṣe jẹ́ sí ẹ̀hún ní ẹ̀gbọ́n. Ẹlẹ́lẹ́ni ni mo ní ṣàánú mi nìkan bá mú débi torí apá mi ò ká. Ṣẹ́rí ẹ bá ń so ẹ bá mú wọlé ẹ mú gba báyìí ṣẹ́rí ẹ̀kan bẹ tí ẹ rí kankan tí mo kàn mọ́lẹ̀. Ṣáàjà lọ. Ẹ̀yẹ ṣe mọ́ bẹ́ẹ̀ àwọn gẹ́gẹ́ ẹ̀yẹ mọ́tẹ́lẹ̀ lọ ìrora àtọ̀wò yàwèrè àmúlọ. Ọ̀yìn ṣe wèrè. Tọ́lá mi ọ̀yìn ṣe wèrè sẹ́. Àsìpọ̀ lọ́dọ̀ ìyàwó dúkẹ́ ìpájú kéré. Àbírú kí wà lélẹ̀ bàbá ẹ̀ ṣàánú mi. Kí lẹ ní iná ìnà. Ṣé ẹni kọ́lá kó tí àwọn wà ní. Bọ́ọ̀mọ bá fẹ́ ya ọmọ ológo gbọ́n ti máa ń ṣe nù. Kọ́lọ́hún sì wá ṣe pé ìlọ jìnnà. Bó ti wà nísìn ẹ jẹ́ ká kọ́kọ́ fi 250,000 bẹ̀rẹ̀. 250. Ní a fi bẹ̀rẹ̀ sẹ́rí mo gbúrọ̀ wọ́pọ̀ ṣe ìpèsè kan lálẹ́ yìí bó ti wà ń. Ìpèsè arútú là á ṣe fún un. Tá a bá ṣe ìpèsè arútú ohun tí mo bá wá rí láàrin ọjọ́ kejì àmọ́ ní tó tún kù. Bàbá ẹrú ṣàdáyín lójú pé ara rẹ̀ ó yẹ ẹ ṣàánú mi. Ọ̀kan làwọn ni ẹ ṣàánú. Ara rẹ̀ ṣe rí so. Ẹ ṣeun. Ṣe rí so. Ẹ ṣeun Ọlọ́run ó dùn tẹ̀ yín náà. Ọlọ́run bá tún ti yín náà ṣe. Ọlọ́run ó dùn tẹ̀ àyín náà sí bẹ́ẹ̀ ga jù lọ. Mo yọ̀ǹda yín bá yín lọ́nà. Ẹ ṣeun o. Ọ̀dà yìí á sì mọ wèrè mú tẹ̀wọ̀n ní mọ lù wọ́n báyìí. Bàbá bò irú ọ̀rọ̀ wo lè tún wá ń sọ yẹn. Ẹ ṣe àká ẹ ṣe transfer sí òkè mi. Ṣẹ́yìn tó bá wá di ní bí ọ̀túnla ẹ̀tún wá. Torí wèrè gba kéèyàn máa bẹ̀ wọ́n wò ẹ sì máa gbé oúnjẹ dání o yóò jẹun. Bó ti wà ní ti bá kọ́ sí àgbo 70 ni. 70, 80. 94. Ṣẹ́yìn tó bá kọ́ mu àgbo nǹkan yóò máa jẹun.
sọ́kàn yín náà ni. òun náà ni àwòpọ̀ nílé ìfágbèmí ògùn yẹmí. bàbá mo ti ṣe 300 sí yín. 300 ẹ tún ti ṣàlékún rẹ̀ yóò yà. ẹ ṣàánú mi bàbá. ẹ ṣàánú mi. a tún gbọ́ bí mo ṣe gbajúmọ̀ tó ìka wa lọ́mọ ìyá mi. ẹ dákun ẹ mọ̀ sí yọnu. kò ní bàjẹ́. tó bá dọ̀tún lẹ wá ẹ̀sìn ìtumọ̀ rí yín. ọ̀dà ẹ ṣeun. ọ̀túnla ni ẹ wá ẹ sì pè mí. ọ̀dà ọlọ́mọ ṣàánú mi. ta ni mo lè pè tí ó bá ń gíjì ọmọ yìí. ló wà ládùúgbò báyìí. ṣé mo ya wèrè. ọ̀ lé lọ́wọ́ mi lọ́wọ́ wọ́n ti sẹ́wọ́ rẹ̀. kí ẹ rẹ̀ ló sọ fún mi pé ìsẹ́wọ́ rẹ̀. ilẹ̀ ṣáàjì wọn. kí ìsìnkọ́ lẹ ṣáàjì wọn. kí ló kàn ọ́. ẹ má kàn fún lẹ́jà. ọ̀ lè lọ. ẹ̀yin wèrè náà mọ gbọ́ yìí owó. kí ilé jọ́ sá lọ fẹ́ mi lọ́wọ́. sábà ṣe àmọ́tọ̀ sí. kí ló dé. ebi 250 lẹ́tà ìjà tì mí. wọ́n sì tẹ 300. ẹ̀ ṣí àmì mo wá gbà. à ń yà mí. sọ gbé tébù wá bí. ṣé wàá mọ tí mo. alákọ̀ọ́jọ́ wa sọ̀dà yín. ẹ̀rẹ́ àǹtí òbí ìbá ṣe báwọn. ó láhùn. kankan láti gbó lọ́wọ́ mọ̀lẹ́bí. àwọn burúkú ó wà ní ọwọ́ rẹ̀. mo mọ̀ọ́mọ̀ ni. mo fọlọ́ mi o. wàláì. ọ̀ ìyá wèrè. àlùkùránì ń gbọ́. ọ̀ ìyá wèrè. ẹ mà àlùkùránì wàláì yàwó ń gbọ́ ìyá wèrè. ẹ bá ń tẹwọ́ mi. kúrò lọ́jọ́ wá ṣe bí wèrè báwọn. mo wo fíìmù ni fíìmù Yorùbá ni. ayé ojú lọ́wọ́lẹ́. ọ̀rọ̀ wa lè lọlé. kò lè lọlé. ọ̀dùn bá gbowó ẹ lẹ́ẹ̀kejì. Jesus. àdéhùn àwọn bá ti kú owó báwọn. kí ló tọ́. ilé iṣẹ́ gbogbo àyè nísìnyí àdìká sí sùtù lálẹ́ yìí. àyín gbà mí lọ ọ̀rọ̀ kílẹ̀ tutù kílẹ̀ sí. tí wọ́n bá ti délé lẹ̀ tí wọ́n bá ti wá wù ọ́ ìwọ náà tó díẹ̀ ọ́ gbìyànjú pé ara rẹ̀ ò tí ì yá àmọ́ ti yá tó àwọn ẹ̀ ṣe wá bí mi. ẹlẹ́kẹ̀ta bẹ́ẹ̀ agbowó sí i. èmi tó ọmú tẹ́ wá báyìí náà ó kẹ̀rẹ́ ẹni tí mo já wèrè sí dùnú láyé ní ti ń gbádùn fún ni mo pè lóko rẹ̀ yín ni ló jẹ́ mi yìí kò ní dàǹtẹ́lẹ̀ ṣẹ́yìn tó kàn kù kí a ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ báyìí àbí ká ṣètùtù táyì kágbá rẹ̀ yẹn. owó náà tún ni. owó náà ni. ọba ẹ̀ ní sùúrù. eléyìí olókùn wa fẹ́ gbẹnu tán díẹ̀ torí àfi ká rí 2 mílíọ̀nù. 2 million naira. ẹ bẹ́ẹ̀ ni kí lè há àti ìdí. kí lẹ fẹ́ lò tẹ́lẹ̀ fi 2 mílíọ̀nù naira sa. kí lẹ fẹ́ lò. ẹ yà kùtù ọ̀rọ̀ níbo ta lọ́mọkùnrin. èmi mo sọ fún yín jò ní pé mo kàn rí wọn ará àdúgbò wa náà ni mo fi ní tọkàn sànù mi kán bá mú dé yà yín. ẹ dákun o gbàràn mi tí ń ṣe fẹ́ jẹ lẹ́rù. kí ni há àti ẹ̀yin lẹ fẹ́ lọ ra tí wọ́n fẹ́ fi ṣètùtù ní. bàbá ẹ ṣe sùúrù. tí o bá wọ̀ ká máa gbé ọmọ yín lọ. a ní ẹ ṣe sùúrù. àmọ́ ó ti wá sọ pé àbẹ̀ ṣe nǹkan fún yín ẹ wá sọ pé ẹ má tí mo fẹ́ ṣe ní. ẹ má bínú bàbá. ẹ má gbé lọ. àmọ́ yẹn lẹ́yìn náà kàn tẹ́ ẹ fẹ́ lò là ń sọ ẹ kà á fún akágùnmọ̀ tẹ́ ẹ fẹ́ lò. alẹ́ bẹ́ẹ̀ lọ ayé yìí. ọdún máa ń wọ́n mi sí lójú ìmọ̀lẹ́. ẹ̀rọ lómi. ẹ̀rọ lómi bàbá. ẹ̀rọ lómi. ẹ sì lára ilé tí ń yá. ẹ má bínú o. ó bàbá. ṣé ẹ rí ewé tí ń gún yìí àfi kí n gún kọjọ́ tó rọ̀. mo sì ní kẹ́ ẹ mú wá kí n bá yín gun ẹ̀ẹ́dẹ́ fún mi. gbogbo ewé kọ́ là á fún ni gùn bẹ́ẹ̀ sì ni gbogbo egbò kọ́ là á fún ni wà. ọmọ yín ti ń gbádùn. bàbá ẹ rí i pé mò ń wò lọ́tún mò ń wò lósì ẹ dákun torí Ọlọ́run kí n kókó gan-an sára rẹ̀ ti yá ẹ rí i pé àgùntàn mi ò paṣọ ìsìndà láti ìjẹta wọn ò pààrọ̀ aṣọ ẹ ṣàánú mi bàbá bó o ní. ṣé ẹ rí kadúpẹ́ lọ́wọ́ Elédùmarè. tọ̀. ní tó ṣe kókó ń bẹ̀ tó yẹ kéèyàn ṣe ńlẹ̀ ti ṣe o. ṣé ẹ mọ̀ pé ẹ mówó lẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ti lọ tán jọ̀hún. ìgbé fàjẹlẹ̀. kí ló ń ẹbọ kí ni ohun ètùtù kí ni tí a lè ṣe tí gbogbo fìtínẹ́tì yé lọ ifá sì fọ́rí. gbogbo tí bá ti ń ṣèyàn tó bá ti gba ẹbọ àbùṣebùṣe. ilé mi mo dúpẹ́ o. mo bá ta kán mo ta mọ́ra bá gbogbo àwọn lọ mo ra gbogbo nǹkan ètùtù gbẹbọ àwọn atiláwí ní bẹ́ńdì ọ̀rọ̀ rẹ̀. àwọn oníjà sí dáadáa. àgbà 16 ni awọ ìyá àjàtàrà abárawapò mo padà bẹ̀ wọ́n ọmọ náà ara rẹ̀ ò balẹ̀. ìmọ̀ wàrà ni ò fẹ́ mo mọ̀ wàrà mi mo máa ń sọ fọ́mọ yìí àbí kọ́ náà ń ṣàánú mi ni. àmì àdúpẹ́ ìtì ń jẹun yàtọ̀ gbogbo nǹkan rẹ̀ ti yàtọ̀ nísìnyí. ẹ mọ̀ sí un bàbá tó wá lè rí ẹ fẹ́ rí. kó ká tiẹ̀ rí kó yọjú sí a. ẹ rí kódà òun gan mo ní kó lọ lè ra ní tá a jẹ wá ní àárọ̀ yìí. amúrù
Jesus. Ń dáhùn ọ̀nà amúrù wá láti wá rí ní tó yẹ kó rí dáwà. èèyàn bá ń tẹ̀ ń gbádùn bọ̀ báwọn ẹ mọ̀ fọpọlọ yín dọ́gba rẹ̀ nínú ní mọ̀ kanra mọ̀ bó ti wà nísìnyí ó sì dáná kan mo lẹ́yìn lẹ́sànwó rẹ̀. kò sí ìyọnu bàbá sẹ́ni tó bá ti jẹ mọ́wó amúrù wà yàyí wà bàbá ìsìlára ilé tí ń yá. tó wẹ̀wù ń gbẹ̀ mú wa ni. lódì ló mọ̀ wọ́ iye lédùn àmọ̀ sánú. ẹni tó wòdì ẹ̀wù náà ni ó wojú ẹ̀wù ń bọ̀ ló wọ̀ fúnra rẹ̀. amúrù jẹ́ rójú rẹ̀. amúrù pamọ́ ni. amúrù sí tẹ́ ẹ rí bó ti wà yìí ẹ̀yìn ẹ̀ ń wò bẹ́ẹ̀. yìí ti ń gbádùn ní mo pè lóko rẹ̀ yìí ló jẹ́ nìyí kò ní dàǹtẹ́lẹ̀ ṣẹ́yìn tó kàn kù kí a ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ báyìí àfi ká ṣètùtù táyì kágbá rẹ̀ yẹn. owó náà tún ni. owó náà ni. ọba ẹ̀ ní sùúrù. eléyìí olókàn wàá fẹ́ gbẹnu tán díẹ̀ torí àfi ká rí 2 million. 2 million naira. ẹ bẹ́ẹ̀ ni kí lè há àti ìdí. kí lẹ fẹ́ lò tẹ́lẹ̀ fi 2 million naira sa. kí lẹ fẹ́ lò. ẹ yà kùtù ọ̀rọ̀ níbo ta lọ́mọkùnrin. èmi mo sọ fún yín jò ní pé mo kàn rí wọn ará àdúgbò wa náà ni mo fi ní tọkàn sànù mi kán bá mú dé yà yín. ẹ dákun o gbàràn mi tí ń ṣe fẹ́ dẹlẹ́rù kí ni ha àti ẹ̀yin lẹ fẹ́ lọ́ra tí wọ́n fẹ́ fi ṣètùtù ní. bàbá ẹ ṣe sùúrù ṣebí. tí o bá wọ̀ ká máa gbé ọmọ yín lọ. àní ẹ ṣe sùúrù. a ti wá sọ pé àbẹ̀ ṣe nǹkan fún yín ẹ wá sọ pé ẹ má tí mo fẹ́ ṣe ní. ẹ má bínú bàbá. ẹ má gbé lọ. àmọ́ yẹn lẹ́yìn náà kàńtẹ́ ẹ fẹ́ lò là ń sọ ẹ kà á fún akágùnmọ̀ntẹ́ ẹ fẹ́ lò. alẹ́ bẹ́ẹ̀ lọ ayé yìí. ọdún máa ń wọ́n mi sí lójú ìwọ̀n ẹ̀rọ lómi bàbá ẹ sì lára ilé tí ń yá. bó ti wà yìí nísìnyí ẹ̀yin ẹ wò ó dáadáa látòkè délẹ̀ lẹ̀ ẹ rí para rẹ̀ ti ń balẹ̀ ọwọ́ rẹ̀ nìkan ń yá yàgùyà ìta àwa fẹ́ ṣe nǹkan fún gangan nù á lọ lè wá gbìyànjú bá a ṣe rí ẹ̀dọ̀ irin rà ẹ̀dọ̀ irin akọ làárà ẹ̀dọ̀ erin akọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín a sì ra eyín èṣù etí ìgalà ń bẹ nínú tá a fẹ́ lò irúpẹ́ rẹ̀ àfi ká wá ẹyẹ ayé kò tọ́ kí ló dé. ìjà àìmọye ní akáńtà fẹ́ rà àìmọye tí a fẹ́ rà tá à ń sọ fún yín pé ní tí ó gbowó lọ́nu sára rẹ̀ ti yá ni. ẹ ṣàṣe sùúrù ṣé bí nǹkan tẹ́ ẹ̀ ń try láti sọ sí pé tí n bá ti rí 2 million naira ara àbúrò mi máa yá. sẹ́yìn bẹ́ẹ̀ bá ti sọ owó nísìn ní 2 million yìí nísìn gbọ́ bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ wá ara rẹ̀ ti balẹ̀ bí mi bá ti ra tí mo fẹ́ ra tó le dùn nù táwọn wíì náà sì ní náà lẹ̀dọ̀gbìn bá a bá ti lè rí ẹ̀dọ̀gbìn ìgbé àfín kẹ́tùsẹ̀ ìgbín lásán kẹ́tà àwọn ìgbé tá ń jẹun ìgbín àfín ẹ̀dọ̀gbìn àfín. ẹ dúró bàbá dákun ṣé ìgbín àwọn ẹlẹ́dọ̀. èmi náà rẹ dọ̀gbìn rí o. mo fara àbúrò mi ṣáà ti yá. ẹ rẹ dọ̀gbìn rí báyìí jẹ́ a lè fi hàn yín bẹ́ẹ̀ bá fẹ́ rí. kò sí. ó gba yín létí. ti ara wàhálà tí ń bẹ ń bẹ̀rù. ẹ sì ní tí ń gbádùn rẹ. yìí ti ń gbádùn ọwọ́ rẹ̀ nìkan yáyà jù. Hello. ẹ dákun sẹ́yìn làǹtí wèrè. àní sẹ́yìn lẹ mú wèrè wá. tí ọ̀dọ̀ tọ̀ ẹ wo ti gbádùn o. Ọlọ́run ti ń ara rẹ̀ ti yá ó ti gbádùn àtijọ́ ń ṣeré àtijọ́ ń ṣẹ̀fẹ̀ kódà yìí ti ń jẹun ìṣọ̀kà 7 ló jẹ lẹ́nu àárọ̀ yìí lóun nìkan ó ti gbádùn. ẹ wá mú un. ó pẹ́ jù ẹ lé wá mú un rọ̀ lẹ́yìn alára rẹ̀ ti yá ẹ tẹ̀ wá mú kó lọ́dọ̀ tèmi bí ó ti gbádùn ẹ wá mú un rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bá lè rí mú un. ẹ mọ̀ jò ó pẹ́ tó bá ń wo ètò oníṣe ní o níṣètù.